Africa Content TV. Ọ̀sẹ̀ pé nínú mẹ́ta àdúrà ń wá, ó lọ ń ṣàdúrà, ó ṣàdúrà, sí ìsàlẹ̀ àná mi pé kò máa rìn. Kára wá kí ó máa rìn, àwọn nípa àṣìmá bàbá wa síra. Onídàá kan rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀nà rẹ̀bù àpèsè. Lórí sára akọrin, gbogbo máa bọ̀ ọ̀pọ̀ lórí, wọ́n ní kí n máa já síwájú. Olórí ni o, òǹjẹ́ nígbà olórí ni o. Ìbà ènìyàn, ìbà lọ́rùn o. Wọ́n ní ìbà ènìyàn, ìbà ọlọ́run. Kẹ̀kẹ́ láyé wọn ṣẹ́gun kárakára. Ó ju bá nílẹ̀ ẹni mi ò ṣe ní ọyàn mi ò ṣe yan. Ṣàrí lórí ẹ̀yìn tá a bá sílé, lórúkọ máa ń fẹ́ ní lójú ẹni. Tá a bá ní àníyàn káṣe ìbẹ̀ni máa ń kú. Káwọn ẹni tó sún fún òun ẹni ọmọ òṣèré bá bínú. Nílùú Ẹ̀pẹ́ aláàyò. Gbogbo ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dùn tá a ríra wa. Gbogbo ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dùn tá a ríra wa. Ẹ jẹ́ ká sọ pé bọ́bọ̀ ọlọ́run ni. Ìrọ̀wọ́ ènìyàn bá wọlé o, ìdùnnú pẹ̀lú àgbà mi sí lọ́wọ́ ọlọ́run ọba. Táyé bílé abá ti dé o, bílé abá ti dé máa bó ní èsúfù. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ gbogbo táyé ní mẹ́lọ́mẹ́lọ́. Má lọ torí ọdún kó wá lọ́wọ́ àwọn para. Ká ṣẹ́dún lẹ́sọ̀rọ̀ jọ̀ pẹ̀lú àwọn ìṣàmọ́dún. Bọ́dún bá ti lé bàbá mi rẹ̀ sùn o. Ẹ jẹ́ ká ṣe gbogbo ìtàrí ní mẹ́lọ́mẹ́lọ́. Má lọ torí ọdún kan wá lọ́rùn àwọn para. Ká ṣẹ́dún lẹ́sọ̀rọ̀ fẹ́mi láàrin ìjàmọ̀ ọdún. Ó yá owó ọdún mi là máa ń pè é. Ẹgbẹ̀rún alẹ́ mọ̀ owó ọdún mi là máa ń pè é. Aṣọ ọdún mo wọ̀. Aṣọ ọdún mi wà lọ́wọ́. Jáde pé bàbá mi ò wà lọ́wọ́. Bàbúdé mi wà lọ́wọ́. Jàìbò lápùsè, ọ̀gá gbowó oṣù, ọmọọṣẹ́ gbowó ojúmọ́, bẹ́ẹ̀ tí ẹ pọ̀, ẹ lọ́ máa mú bá lámọ̀. Bàbá gbowó oṣù, ọmọọṣẹ́ gbowó ojúmọ́. Lọ́dún láti dé ẹ. Ètò ìjọ ìpẹ́rẹ́ ẹgbẹ́ ìdí bàbá ní ẹ̀sùn ìgbà àti ẹ̀dùn ìṣòro. Ìgbà ìpẹ́lẹ̀ àgbẹ̀ ní sí ọmọ Kúmásì, àwa àpẹ́sì. Ọlọ́pẹ́ ni wọ́n ọmọ ìṣeré dúró. Ọpẹ́ lọ́wọ́ máa tó kọ́rẹ́nsì ìtura. Òkú ló wà lájà, síbi lọ síbi bọ̀. Ọ̀sán ló wà lẹ́pẹ̀, òkú ló wà lájà. Síbẹ̀ gbẹ̀, bàbá yahoo, ọ̀rọ̀ lù mí ni, orí pápá, ìdílé pápá.
ìjẹ̀bú láti gbé. Lọ́sẹ̀ àti ṣe ìjẹ̀bú òdòdó láàrín márùn-ún sí. Báyìí ní ká máa kọrin gbogbo ìjẹ̀bú. Ọmọ bá wọn jà oyè wa àgbọn ni. Ibi gbèrègbè àṣẹ lọ́run sàṣàn àṣẹ níjẹ̀bú gbé. Gbogbo ìjẹ̀bú ibo ni yóò sùnwò láti lọ́gbọ́n. Àti ṣe é lẹ́tọ̀ọ́. Táwọn ló kà ọmọ tó máa ń ṣe ọ̀rọ̀ dájúdọ́ nílò ẹ̀kọ́ bá ń ṣe. Ojú ìjọba ṣùgbọ́n lẹ́sí ẹ̀dẹ̀ wọn ni ojú ìjọba tẹ ọ̀la àtàwọn tó ń lé lójú ìrìnà ìṣòro. Ojú ìjọba tó fẹ́ ìjọba ọ̀dọ̀ lé. Bàbá mi ò sùn lójú bàbá mi ìlú ẹ̀tọ́. Wọ́n ṣe ní lọ́wọ́ nígbà ẹgbẹ́ ẹgbẹ́. Àwọn kan ṣe ní ilé ẹgbẹ́ ọ̀rẹ́ tiwa. Gbogbo bàtẹ́, wọ́n lọ gbé, wọ́n lọ kọ́ba. Wọ́n fi jáde síbẹ̀ fún ìgbé wálé. Wọ́n lọ́dún ìyá kan. Ọmọ nílé wọn kí bàbá rẹ̀ sí ẹ̀rọ. Àlejò wọn kí bàbá rẹ̀ sí ẹ̀rọ. Ọmọ tó bá wọn lórí ìtọ́jú ẹ̀kọ́. Máa lè so àwọn ọkọ̀ wa. Èmi gbàgbé ní túbú máa ń ṣe iná. Ọmọ rẹ̀ lè bàbá ilé túbú máa ń kọ́ bàbá ní ìtọ́jú lọ́ ń parí. Àwọn àlejò rẹ̀ àti ìtọ́sílẹ̀ mọ̀.
Thank you.